Papa lọ lónìí ṣe nǹkan. Ọ̀tọ̀ dúpẹ́ fọ́láwọn ọba mi àláwùrọ̀ bí tọ́tún ní ká balẹ̀ sórí ètò yìí lọ́sàn-án tòní. Bàbá Akande Ọmọọdọagba ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Òkè iná káàbọ̀ ó sì kí gbogbo àwọn tí ń gbọ́ náà pé ká káàbọ̀ sórí ètò. Tó wọn ò ní lọ́wọ́ ná lórí ètò yìí ohun tí mo fẹ́ nà sórí àtẹ́gùn náà ni wípé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kì í ṣọ̀rọ̀ wọn ni wọ́n pé ẹ mọ̀ tí n bá ti gbọ́rọ̀ wá sórí ètò ohun tí ojú mi tó ìnùmọ̀ gbé wá sórí ètò. Arákùnrin kan lọ bá mi jogún ìyàwó méjì fún ìyàwó méjì lárákùnrin yìí fẹ́ ìyàwó méjì tí wọ́n sì fẹ́ yẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà ọgbàlé fún wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni ọgbàlé fún wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni ìyálé tí arákùnrin yìí fẹ́ tóun àti ẹ̀ ti jọ wà ó ní bí wọ́n ti ń bára wọn lò pọ̀ láti bẹ̀rẹ̀ kó tó wá di pé ó fẹ́ ìyàwó kejì ṣùgbọ́n ṣẹlẹ̀ tí mo mẹ́nu bà yìí ìjọ tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ arákùnrin yìí ọ̀dọ̀ ìyálé lorún kàn ibẹ̀ ni ó sùn lọ́jọ́ yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ó nígbà tí ó dọ́dọ̀ ìyálé yìí ní nǹkan bẹ́ẹ̀ aago 11 alẹ́ tó dọ́dọ̀ ìyálé ó ti jẹun tó yẹ kó jẹ gẹ́gẹ́ bí oúnjẹ alẹ́ tí ìyálé rẹ̀ sè kalẹ̀ fún ó ti jẹyún nígbà tí ó dìbò sùn aago 11 àbọ̀ ẹ mọ̀ pé eré bá a ṣe máa ń tage lọ́kọláya ọkọ ti bẹ̀rẹ̀ sí ta sí ìyàwó sọ pé kò sáyè òun ò tẹ̀ fẹ́ ṣe kankan bóun ṣe wà yìí ọkọ bá ní ọ fẹ́ ṣe kankan bíi ti báwo ọ ṣe nǹkan náà ni òun tá ara tòun ti wà lọ́nà wọ́n ṣàfọ ọ̀rọ̀ yìí ti di pé aago 12 ó lù ó ré kọjá nígbà tí arákùnrin rí pé gbogbo agbára tòun gbogbo ògbìyànjú tòun láti rí pé kóun bá ìyàwó tòun tí í ṣe ìyálé inú ilé tòun ní àjọṣepọ̀ pàbó ní já sí orí tó bá mọ̀ pé ọ̀ nígbà jẹ́ kóun máa lọ ó lè mọ́ ọ lọ tó bá wù yín ẹ mọ́ ọ lọ arákùnrin sì ṣílẹ̀kùn lóòótọ́ ló bá bọ́ta ṣé ẹ sì mọ̀ kí mo sọ fún yín pé ìyàwó méjì ló ní ìyàwó kejì òun tiẹ̀ ó ti mọ̀ pé òun òun tirẹ̀ kún tiẹ̀ tọkọ bá ti ní ó yá náà nù ohun tó fún ọkùnrin lọ́kàn balẹ̀ pé kó máa sọ́dọ̀ ìyàwó kejì nù ṣùgbọ́n gbà tó bẹ̀rẹ̀ tó ń lọ lójú ọ̀nà ń ló wá ṣe jàǹbá ọkọ̀ lójú ọ̀nà débi pé ó ṣe ohun tá à ń pè ní accident tá a túmọ̀ sí jàǹbá lédè Yorùbá accident yìí kì í ṣe kékeré o accident tó nágbára débi pé àwọn ọkọ̀ tí wọ́n fi ń gbé àwọn tó wá ṣe accident ọkọ̀ ilé ìjọba ọkọ̀ yìí òun ni wọ́n fi wá gbé arákùnrin yìí kò ní ojú pópó ni wọ́n gbé lọ sọ́sibítù ọsibítù yìí ni wọ́n ti yẹ ara rẹ̀ wò ni wọ́n ti bẹ̀rẹ̀ sí pé àwọn nọ́mbà inú àwọn nọ́mbà tí wọ́n pè ó pè nọ́mbà ìyàwó rẹ̀ wọ́n pè nọ́mbà àwọn ẹ̀gbọ́n rẹ̀ gbogbo wọn ṣàpàdé lọ́sibítù yìí arákùnrin yìí nínú ọba ẹ̀mí tí ó kù lára rẹ̀ wọ́n sọ pé ìyálé tòun ló pa àwọn o ìyálé tòun ló pa àwọn tó bá jẹ́ pé ó bá fi ìwúlẹ̀ káwọn ní àjọṣepọ̀ ni owó òun lọ kó sí accident tó wò ṣe owó òun ní accident yìí o owó òun ní accident yìí o ìyálé òun ló pa àwọn o ìyálé òun ló pa àwọn o gbogbo bó ti pariwo ìyálé òun ló pa àwọn o bẹ́ẹ̀ nínú ń bí àwọn fámìlì pé ìyá alágbájá ṣẹ́ríhun tẹ́ dálẹ̀ ọkọ yá bèrè orun lọ́wọ́ yín ẹ máa kọ orun fún ẹlẹ́ẹ̀nígbà kó súnmọ́ yín ẹríhun tẹ́ dálẹ̀
ìyálé náà wọ́n bẹ̀rẹ̀ sí pariwo pé ẹ má kó ohun tí òun ṣe tèmú sí ńlá òun kọ́ lòun kó wàhálà àbọ̀kọ tòun òun kọ́ lòun fa ìjàmbá ọkọ̀ fún ìyàwó tọkọ tòun fẹ́ òun ló fa ìjàmbá ọkọ̀ yìí fún torí pé ìyàwó tọkọ tòun fẹ́ ilẹ̀kùn tiẹ̀ gbogbo àlẹ́ máa ń ṣí kalẹ̀ ọkọ wa náà tó bá kú dọ́dọ̀ ìyàwó nìsín òun gbádùn ara tòun lọ ni ìyàwó owó oníjọ́ kan kódà bí bá ń ṣe nǹkan oṣù kó má gbé kíni ọkọ sẹ́nu ilẹ̀kùn tiẹ̀ ń bẹ́ ṣíṣí gbogbo ìgbà ni pé wọ́n bèrè lọ́wọ́ ìyàwó kékeré wípé òun ló pa ọkọ tàwọn níbi pé kò mọ́kọ̀ òun sì fọkàn tó gbọ́ rẹ̀ wọn òun ò ṣe sí dandan náà èèyàn mọ̀ fi ṣe lọ́kọ̀ láyà ní gbogbo ìgbà bó bá sì rẹ̀ èèyàn ṣe àṣọ tí òun wá sọ pé ó rẹ̀ òun ní ìsìn òun fi kó sí jọ̀gbọ̀n irọ́ o ìyàwó tòun tí oorun ò kì í kàn nígbà míì tí máa ń jẹ́ àsìkò tòun lò òun ló pa ọkọ tàwọn torí tó bá jẹ́ pé kò bá fi àyè lẹ̀ fọkọ tàwọn ni ọkọ tàwọn ò ní kó lọ tòun kò ní lásídẹ́ǹtì gbogbo ẹjọ́ ìṣáà ni wọ́n ń fà ẹ má jẹ́ lọ́wọ́ ná ṣé ẹ mọ̀ pé arákùnrin yìí nínú yàrá ẹlẹ́mìí kan tí wọ́n gbé sí náà ibẹ̀ ló gbà tó fi jẹ́ ọlọ́run bá nípè wa inna ilayhi raji'un náà nígbà tọ́rọ̀ ìwádìí sáyọ̀ yan tó dàkú tán ọ̀rọ̀ yìí di pé àwọn kan kọjú ìjà sí ìyálé wọn kọjú ìjà sí gidi nínú ẹbí àwọn kan sì ní pé ẹ má jà kọjú ìjà sí arábìnrin yìí mo gbà kọ́ lọ́rọ̀ obìnrin mọ̀ sọ pé òun fẹ́ ṣe nǹkan ìgbà míì ààrẹ obìnrin ìgbà míì nǹkan báyà aṣọ obìnrin ìgbà míì ó yẹ ká tún wòye náà òun náà ṣáà lè rò kó ń ṣẹlẹ̀ báyìí ìyàwó òun gangan ni ò dáa tíyàwó bá jẹ́ ń tọ́ dáa ni ìgbà tóun ò kàn àsìkò ò kàn yóò máa ṣíra álẹ̀ fọ́kọ ní gbogbo ìgbà tó bá jẹ́ pé ìyàwó tí bá ń kọ́ fún ọkọ wípé baálé mi ìyálé mi lórúkọ o mi ò ní gbà fún yín ẹ̀rì pọkọ yóò ní kó ń bẹ́ àwọn kan dúró sórí eléyìí nínú mọ̀lẹ́bí ọ̀rọ̀ yìí pín mọ̀lẹ́bí méjì ìgbà wọ́n sì wá pè wá pé ká wá bá wọn dá sọ̀rọ̀ yìí pé báwo lè léyìí ó ṣe tutù ọ̀rọ̀ yìí da làákàyè tiwa náà aṣọ ìta lè sọ ń bẹ̀ mo wá rí i pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó gba làákàyè bó ṣe ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ́ tí níṣẹ́ nínú ẹbí tèmi náà mo ní wọ́n gbé sórí ètò kí ọba wa Akande Ọmọọdọagba kí wọ́n máa fi làákàyè kó máa fi tó ọ̀rọ̀ yìí torí pé tàwọn tó dé lárí tàwọn wò yìí o kọrin làwọn tó kù lẹ́yìn tí irú padà wá ṣe kì í ṣèpè ni mo ṣe torí pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́ ó tún padà bọ̀ wá ṣàwọn ẹlòmíì kó mọ̀ àdí pé àwọn èèyàn tí ó pọ̀ ní ó jì sírú ọ̀fin ká máa bárò ọ̀nà báyìí rọrùn láṣẹ ní ká gbé sórí ètò kájọ kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ yìí bàbá Akande Ọmọọdọagba wọ́n ní tí ọ̀rọ̀ bá kọ òkè tó kọlẹ̀ ibì kan là á gbé ká ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí èmi náà jókòó mo fojú inú wò pé tàbá ní ká fojú inú wò lóòótọ́ tálẹ̀ yìí rí i pé ó ṣekú pa arákùnrin yìí. ẹ ṣe wọn ló ti mo padà kí àwọn ẹbí olókùn náà pé Ọlọ́run bá wa rọ̀ wọ́n lójú. mo tún kí gbogbo àwa tí ń gbọ́ ètò yìí dédé àsìkò yìí mo kí ọkùnrin wa mo kí obìnrin wa mo kí lọ́kọ bẹ́ẹ̀ náà ni mo sì kí fẹ́ aya gbogbo wa kí á pọ̀dọ̀fínú wa ká bá sọ̀rọ̀. ẹ ṣe olóòtú àwọn méjèèjì ni wọ́n pa ọ̀pọ̀ pa ọkùnrin yìí olóòtú. ẹ ṣáwó àwọn obìnrin méjèèjì ni wọ́n pa ọ̀pọ̀ tí wọ́n fi pa. kí nìdí ẹ ṣeun kí nìdí olóòtú ẹ rí i pé ìyálé tí wọ́n kọ́kọ́ fẹ́ ẹ rí i pé ìṣesí rẹ̀ náà ni pé kó máa kọ orun fún ọkọ rẹ̀ tí ọkọ rẹ̀ fi ṣe kíni tó fi lọ fẹ́ ìyàwó kejì ẹ sì rí i pé kó tó fẹ́ ìyàwó kejì nǹkan tí ó fi tayò ńbẹ̀ tí ó fi wọlé náà ni wípé ìyálé rẹ̀ ti ń bẹ ńlé o oorun nífi máa ń dùn mí gẹ́gẹ́ bí àṣà Yorùbá. ẹ kú làákàyè bàbá wa Akande Ọmọọdọagba ó túmọ̀ sí pé gbàtẹ́ sọ nísìn ẹni bóyá ọ̀rọ̀ tó sọ fún ìyàwó nìyẹn pé ìyálé tí mo nílé kì í gbà mí láyè ló mú ìyàwó náà fi chíra lẹ̀. ọlọ́pàá tí mo sọ pé ọdún tí ń bẹ lérí wa ò kéré ẹkú làákàyè ni a ti ṣòwò obìnrin dáadáa torí tí ọdún tí ń bẹ lérí mi tí n bá róbìnrin kan tí mo bá fẹ́ ní tí mo sọ fún yóò ní bí adúrú bẹ́ẹ̀ ṣe tó yìí ẹ̀ níyàwó lé ní mo níyàwó lé kí ló wá dé o ọmọkùnrin ni ò sí ìyàwó mi ó ti dàgbà ìyàwó mi ò ṣe nǹkan fún mi ó kàn wù mí kí n fẹ́ ẹ ni o obìnrin ó fẹ́ mọ lù ẹ́ lóhùn gbọ́ pé kí ló fà á tó fi fẹ́ ìyàwó mi. gẹ́gẹ́ bí ọdún eré mi yìí mo lè wábì kan gbà fún àmọ́ gẹ́gẹ́ bí èyí tẹ́ ń sọ yìí ẹ rí i pé ìyàwó tí ń bẹ lé ni eléyìí ó fi tayò fi fẹ́ ìyàwó kejì pé ìyálé rẹ o a máa dùn mí lóorun tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àjẹ́ pé mi náà ṣe kí ni
èmi náà ó fẹ́ yín lẹ́yìn ìgbà tó wá fẹ́ tán ẹ máa gbọ́ ọ̀nà táwọn méjèèjì gbà páre o òun náà wá wò pé kí ni ọkọ wa nífẹ̀ẹ́ sí jù tó fẹ́ràn jù kí ni ọkọ wa nífẹ̀ẹ́ tó kó kí nìkan tó fẹ́ràn jù náà ni pé kó mọ̀ ọdúnra rẹ̀ nu tó bá ti dédi àbáṣepọ̀ wa ọ̀dà ajẹ́ pé èmi náà ṣe kí ni o màá fi àbáṣepọ̀ yìí fi gbà kó lọ́dọ̀ ìyálé mi ló fa ni ilẹ̀kùn tiẹ̀ kì í fi tì nígbà kọ̀ọ̀kan kábíyèsí tí a bá ní àfojú inú wò kì í ṣàhesọ ọ̀rọ̀ kì í ṣàròsọ ọ̀rọ̀ gbogbo ọ̀jọ̀gbọ́n tí ń bẹ létí ìgbọ́ ibi tọ́rọ̀ yìí wà ní. nígbà táwa dán kankan bẹ̀ ń kọ́ tí ọkọ ti ń bẹnu lé tó sì jẹ́ pé ìdùnnú tiẹ̀ náà ni pé kó bá ìyàwó rẹ̀ láṣepọ̀ àti pé ìtorí kí la ṣe ń fẹ́ bèrè gan-an bẹ́ẹ̀ bá fẹ́ ìyàwó lé gan bẹ́ẹ̀ bàbá láṣepọ̀ gbogbo ayé ni ó mọ̀ yìí kọ́dà obìnrin ọ̀hún gan ó tún obìnrin tá à ń sọ yìí tó bá jẹ́ pé látijọ́ tó ti délé ọkọ ni wọn ò fi oorun lọ olóòtú irú obìnrin báyìí ní òtún mọ̀ pariwo kiri ọjà pé baálé wa kàn rí gàràjà ọmọ ọ̀dọ̀gba tẹ́wọ̀ ẹ̀ kàn rí gàràjà ni o kò lè ṣe kankan ẹṣin ìwé ni. kíní ló tún wá fi ń lọ ìlú kọ̀ lẹ́yìn ìgbà tó kọ̀ títí débi tí àsìkò ti ń dé ẹ rí i pé àwọn ọkùnrin míì àlámúmọ́ra rẹ̀ tẹ́ bá kọkùnrin mẹ́ẹ̀ẹ́dógún jọ pé kó lámúmọ́ra kínní bóyá lẹ́fìrí márùn tó lè lámúmọ́ra kínní àníká kọ́gọ́rùn jọ ẹ lè rí márùn nígbà lẹ́yìn gbogbo ṣan ara rẹ̀ bá ti dìde wá wò títí pé ẹ̀yẹn nǹkan méjì kó tó máa jìyà nǹkan lọ́kọ̀ yìí bá fi dìde láago kan òru wọ́n á lọ nígbà tí wọ́n á lọ kọ́ ó lásídẹ̀ǹtì lọ́nà àwọn méjèèjì ni wọ́n pa tí ẹni tí ń bẹ lọ́hùn ò bá ti fi kíní dùn ọkọ̀ kò bá ti fi kíní tó ọkọ̀ wọn fi dùn lọ́kàn tó jẹ́ pé pàtí ìyáálé kan bí ó rántí rẹ̀ ni ọkọ̀ ìbámọ̀ràn ti tiẹ̀ fi dìde tó bá jẹ́ pé bí ìyáálé tibí náà ṣe fi ń dùn ní tibí náà bá lòun náà tọ́jú pé tóun bá dán kíní yóò níyì mí o mi ní jí nǹkan ìyáálé mi jẹ. bóyá ọkọ̀ ilé náà mú mọ́ra ọ̀nà tí ń fi sọ pé àwọn méjèèjì ni wọ́n péjọ pa ọkọ wọn nù kì í ṣe pé obìnrin yìí nìkan ló pa ọkọ rẹ̀ àmọ́ àwọn méjèèjì ni wọ́n pa nítorí pé kíni wọ́n fi ẹ̀tọ́ rẹ̀ wọ́n fi dùn olóòtú. tó ẹ̀yin èyí tẹ náà fàní tẹ ń gbọ́ wálé ẹ̀gbọ́n tó bá Akande Ọmọọdọagba sọ wọn náà àwọn méjèèjì ni wọ́n péjú tí wọ́n sì pa ọkọ wọn. ohun tí mo fẹ́ jẹ́ kí bàbá Akande Ọmọọdọagba mọ̀ láàrin yìí ni pé tí a bá fojú inú wò ó gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe sọ pé ìyáálé yìí ló forun dun ọkọ ẹ̀ tọkọ fi jáde kò lè lóòótọ́ a rí i pé ohun tí ìyáálé yìí ṣe kì í ṣe nǹkan tí ó bójúmu ọkọ tó fẹ́ sínú ilé ni kò rẹ̀ sí tó torí ẹ̀ fẹ́ tó kọjá pé kó máa rí dùnú látara ẹ̀ lọ bọ́kọ bá tẹ̀ wá ṣẹ̀ ẹ́ tó lè mú pé wọ́n forun dùn ún ọkọ ló ṣẹ̀ ẹ́ àbí nǹkan kan ṣẹlẹ̀ sí ìbáṣepọ̀ ṣẹra wọn o lóòótọ́ ẹjẹ́ àjà sọ́tọ̀ọ̀tọ̀ kí yàwọn ẹ̀ o èmi àti ìyàwó mi ò lè máa jà kí n wá sọ pé mo fẹ́ bá láṣepọ̀ kókó abẹ́nikọ́ ní ń jà lóòtú ojúsójú ní ń jà síra wọn ẹ gbọ́ èyí tó kú àwàdà ni ìtorí ká lè dúnra wánú la ṣe wá tá a bá fẹ́ jà ẹ má jà jọ gbé pọ̀ tá a bá jọ gbé pọ̀ ẹ má jà jà mọ́ sẹ́ olóòtú. bàbá Akande Ọmọọdọagba ohun tí tẹ́mi fẹ́ wò láàrin tẹ́lẹ̀ ni pé èmi rí wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́mi fi ń dá ìyá léhùn lẹ́bi ni pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìyá mi mo gbèdì fún yín o mo sì bẹ̀ yín mo sì fìlà fún yín mo wà ń dọ̀bálẹ̀ mo máa ń ṣàkíyèsí wípé tí gbólóhùn aṣọ bá wáyé láàrin àwọn àtọkọ ọ̀pọ̀lọpọ̀ gbà ibi oorun ni wọ́n ti máa rí wípé bóyá àwọn lè fìyà jẹ ọkùnrin àbí láti lè mú ọkùnrin kó ṣe ohun tí àwọn ń fẹ́ ẹ dákun tá a bá ní ká wò èmi rí pé àṣìṣe ńlá ló jẹ́ fúrú ìyálé yìí bóyá ọkọ yẹn ṣẹ̀ lẹ́ṣẹ̀ kan ó wá ti wò pé oorun yìí ní fi jẹ ọ níyà ó sì forun yẹn jẹ yà títí ọkọ ẹ̀ jáde láyé ẹ jẹ́ ká jẹ́ obìnrin yìí tó jẹ́ ìyálé yìí òun ló pa ọkùnrin yìí gbogbo obìnrin tó bá sì wà bẹ́ẹ̀ wípé oorun lòun máa fi jọkọ yà àìmọye irú wọn ló ti pa ọkọ torí pé àìmọye ọkùnrin mi lóṣù tí ò jí o tó jẹ́ pé lótòrí kìíní náà ni o láṣẹ ọ̀dọ́ rí láṣẹ ìwé rí tó jẹ́ pé torí. ìyálé nìkan ló pàṣẹ lẹ́yìn ìgbà tó ti jẹ́ pé méjì ló fẹ́ yàwó olóòtú àwọn méjèèjì ni wọ́n pa tó bá jẹ́ pé òun nìkan ló fẹ́ yàwó ni olóòtú ìgbà náà a máa sọ pé òun nìkan ló dá pa ọkọ rẹ̀. bàbá wa Akande Ọmọọdọagba wọn fẹ́ kẹ́ bá mi ṣe báyìí lórí ìyálé yìí bó ṣe fi oorun dun ọkọ ẹ̀ yìí tọkọ fi dẹni tó dọ́lọ̀ wọn pè ká kọ́kọ́ sọ yẹn náà ọ̀nà tó gbà tó fi pa ọkọ ẹ̀ torí àwọn obìnrin àwọn ọ̀yá wa kan tó jẹ́ pé
wọ́n ti pa ọkọ nítorí nǹkan yìí tí wọ́n ti mọ̀ pé àwọn làwọn pọkọ. ṣé rí ká kọ́kọ́ lọ síbi pé kí obìnrin fi oorun dun ọkọ rẹ̀ ná pọkọpọkọ obìnrin ní fi oorun fi dun ọkọ rẹ̀ torí pé kí ló fà á tí wọ́n fi fẹ́ lé ìtorí kí ọkùnrin à ń fẹ́yàwó torí pé ká lè jọ láṣepọ̀ ni yàtọ̀ ó ṣe ń jẹ mi ó ṣe gbogbo ẹ̀ o eléyìí là kọ́kọ́ tá a fi ń fẹ́yàwó sílé nítorí náà ni wípé kò sí nǹkan kankan tí ó ṣẹlẹ̀ mo fi sọ Yorùbá kan lẹ́ẹ̀kan pé èmi pẹ̀lú ìyàwó mi ò jọjà débi pé ká má bára wa láṣepọ̀ ká lè jìjà 100 kan nulẹ̀ àti ọkùnrin pé ó pọn dandan nítorí pé torí nǹkan tí mo ṣe fẹ́ ẹnu ẹ̀gbọ́n nítorí náà ni wípé tá a bá ní a lọ síbi pé obìnrin yìí fi ẹ̀tọ́ fi dun ọkọ rẹ̀ lóòótọ́ òun ni eku ẹ̀dá tó dálẹ̀ òun lẹ́ni àkọ́kọ́ tó wu gbòǹgbò rẹ̀ pé kí ọkọ tàwọn ṣe kí ni o kó lásídẹ́ǹtì kò kú gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ ṣe mú sẹ́nu pé ìwọ ló dá kíní ilẹ̀ òun lè ku ẹ̀dá tó dálẹ̀ torí tí lóòótọ́ olómìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá a ṣe sọ yìí ẹlòmíì ó lè má níyàwó méjì kó jẹ́ pé ẹyọ kan náà ni ó fẹ́ tírúfẹ́ pọ́blẹ́mù báyìí dé ẹlòmíì lè jáde lóru bẹ́ẹ̀ pé òun lọ gbé ọmọ olóṣó àbí kìnìkan kírun kan báyìí kó ṣẹlẹ̀ sáni ọmọ olóṣó àti ìyàwó ilé ni wọ́n jọ pa ni ká mú níbi tí ọ̀rọ̀ yìí ti wáyé lóòótọ́ tí túmọ̀ sí pé ìyáálé yìí gangan òun ni eku ẹ̀dá tó dálẹ̀ tí ọkọ rẹ̀ tó fi ikú fi ṣe ìfàjẹ́. bàbá wa Akande Ọmọọdọagba mo tún wá fẹ́ béèrè kan níbẹ̀ tí abáníká bojú ní wo àárín òun àwọn ìyá wa náà lè máa gbọ́rọ̀ wọn tí wọ́n kalẹ̀ pé kí ni àwọn àbáṣàlẹ̀ Eletiọfẹ wá ń wí yìí kí ni bàbá Akande Ọmọọdọagba ń sọ ǹjẹ́ ẹ rí pé nǹkan kan wà lọ́dọ̀ tí yín o tẹ̀lé sọ wípé nǹkan tó lè ṣẹlẹ̀ tóbìnrin ó fi kọ oorun fún ọkọ nìyí àti pé káwọn ọkùnrin náà lè jàǹfààní ètò yìí la fi wá sórí ètò yìí ká lè jàǹfààní torí pé ọkùnrin gbọ́dọ̀ mọ̀ pé ohun tí obìnrin lè fi kọ oorun fún mi nìyí tó bá wá díbẹ̀ báwo làwọn ọkùnrin gan sì lè ṣe tí a fi rí ẹ̀tọ́ wa gbà kíkálukú fi mọ irúfẹ́ torí pé irú ọkùnrin yìí nìsín àwọn ọkùnrin míì tó bá ti bọ̀ wá nílẹ̀ báyìí tá a bá ti dé ojú agbami omi ká wọkọ̀ dójú agbami ká ti wọnú odò yẹn ká máa lúwẹ̀ẹ́ ara wo ní balẹ̀ tí obìnrin bá gbé tiwọn dé lérò yìí pé ohun tóun fi kọ ohun ǹjẹ́ báwo làwa ṣe lè wádìí tá a fi mọ̀ pé ohun tó mú ìyàwó mi tó fi kọ ohun fún mi lẹ́tọ̀ọ́ rẹ̀ pé kó kọ ohun ẹ ṣeun lótú ṣe rí àkọ́kọ́ bẹ̀ tí ó hàn sí gbogbo wa náà ni wípé tí o bá fọwọ́ kan ìyàwó rẹ̀ tó bá ní baálé mi bí mo ṣe wà yìí o mo ń ṣe nǹkan oṣù lọ́wọ́ léyìn ibi tó yẹpẹrẹ gbogbo wa mọ̀ kábẹ̀ pé òun ṣe ó sọ jáde nù mo dé ní. ìwọ ọkọ sì ní tí mọ́ṣíìnì rẹ bá ti gbaná kò síbi tó lè gbà ó di dandan kó ṣe kí ni kó o jẹ́rí eléyàn níjọ́ yẹn. mo fẹ́ béèrè kíní kan lọ́wọ́ ẹni sùúrù ẹ̀kọ́ ńlá kan ló délẹ̀ yìí o ẹni tí ara rẹ̀ tó ti wà dẹ́dẹ́dẹ́ tíyàwó ní òun wà nínú nǹkan àlejò òun wà nínú nǹkan oṣù ǹjẹ́ táwọn obìnrin bá ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣé yàtọ̀ sí wípé kọkùnrin àtobìnrin kọ́ bára wọn ṣe pé nǹkan ara wọn wọnú ara wọn ṣé lèmi ò tún sí tó lè mú ọkùnrin yẹn lára dání. eré mi bẹ̀rẹ̀ gbẹ̀tẹ̀sẹ̀ rí èyí tẹ́ni tá a bá ní ká lọ bẹ̀ kò sáyè láti túbẹ̀ títí délẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn fi gbọ́ bẹ̀ yìí àìmọye rẹpẹtẹ tó jẹ́ pé kò torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá ti ń ṣe kó lọ́la àwọn ṣe kó tún kó fọwọ́ kọ́ mi kó súnmọ́ mi o. kò pa dandan ká mọ̀ wulẹ̀ lọ́bẹ̀ ó yé ọmọ tí ń sunkún ó yé ìyá rẹ̀ ó yé gbogbo àtàjọ ń gbọ́ ẹja lọ síbi tí à ń lọ gan. tí a wá sọ pé obìnrin ò sí nínú kan oṣù ọkọ rẹ̀ wá dọ́dọ̀ rẹ̀ pé ìyàwó mi o mo dé o wá nígbà tó ń kó lọ́jà. ó rẹ̀ mí ìgbà tí kinní kan òun pọ̀ lásìkò mẹ́ lónìí. sóun ló fẹ́ ṣiṣẹ́ òun wọ́n ló fẹ́ ṣe ni àti pé tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ òun tó bá dàgbà mi gan àárẹ̀ tó sọ pé mú òun yẹn yóò fẹ́ lu gbó ni. yóò lọ ni. nítorí náà ni wípé gbogbo eléyẹn pé ọkọ dọ́dọ̀ ìyàwó pé òun fẹ́ bá láṣepọ̀ ìyàwó ló rẹ̀ wọ̀n yẹn ó dàbí ẹ̀ṣẹ̀ lójú mi ó dàbí ẹ̀ṣẹ̀ ó dàbí kékéyàn olóòtú ìmọ̀túmọ̀ rẹ̀ lédè Yorùbá. bí pé kéèyàn fìyà jẹ èèyàn bẹ́ẹ̀ ni máa ń jọ lójú mi. ó yẹ káwọn obìnrin ti máa ṣiṣẹ́ iṣẹ́ wọn ní ṣe fi àyè yìí lẹ̀. olóòtú ẹ máa wá gbọ́ o ìdàkejì rẹ̀ rí o tó bá wá jẹ́ pé obìnrin náà gan ló wá fojú sọ́kọ rẹ̀ lásìkò gẹ́gẹ́ bá a ṣe ń sọ tó tá a bá ń sọ sọ́tún ká sọ sósì tí ọkọ gan wá ní pé ó rẹ̀ mí látàárọ̀ ṣé wàá rí ti ọ̀rọ̀ tóbìnrin yẹn
ó wá pín sọ́nà púpọ̀ kò sí àyè torí obìnrin mi mọ̀ pé ó mọ irúfẹ́ iṣẹ́ tí ọkọ rẹ̀ ṣe bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ tú wẹ́lẹ́wẹ́lẹ́ ó mọ irúfẹ́ iṣẹ́ tọkọ rẹ̀ ń ṣe obìnrin mi a máa ka ìrìnsẹ́sẹ̀ fọ́kọ rẹ̀ a máa wò bó ṣe pẹ́ lóde forun lọ a máa wò bí agogo tó wọlé fi oorun lọ olóòtú nǹkan pọ̀ lábẹ́rẹ́ rẹ̀ bóyá ọkọ tó jẹ́ dírẹ́bà látàárọ̀ tó ti yí kiri tí ò rérò tó tún wá ní kóun ṣe bí ọwọ́ aago 9 sí ọwọ́ aago 10. ẹ mọ̀ gbọ́ irú àwọn ọkùnrin tá à ń sọ̀rọ̀ pa rẹ̀ ó lè jẹ́ ìgbà tí ilẹ̀ bá mọ́ tán lọ́wọ́ aago 6 ní ó forun lọ ìyàwó rẹ̀ ìyàwó bá ní rọ́ nítorí èrò kan ìdí kan sí ìdí kejì láì mọ̀ wípé wàhálà ó ti lọ lo rẹ̀ lánàá ó wá dàárọ̀ ìwà fi ń lọ òun. olóòtú ṣe rí ẹ̀rọ rọ̀ yìí nítorí náà ni pé ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé ẹ jẹ́ kí gbogbo wa tá a bá ń bẹ nílé ọkọ ẹ jẹ́ á ṣe ẹ̀tọ́ pé tẹ́dá kan ò bá rí wa ọlọ́run tó dá wa ń rí wa ọlọ́run tó dá kálukú wa ń ṣe kí ni ò ń rí wa. káwá lọ sẹ́yìn abala kejì tó ẹ̀yin tẹ́ ẹ̀ náfààní tẹ́ gbọ́ wálé àǹfààní bẹ fún yín bọ́tẹ̀jẹ́ yìí kàp méjì láǹfààní láti pè é ẹ̀yin náà nílà káyì tí yín tẹ́ fi kún fún wa ẹ̀yin tẹ́ sì ń wò wá lórí Facebook Aljaf Suleiman Alaka àti gbogbo ẹ̀ tẹ́ wò wá lórí Facebook láti Amẹ́ríkà láti London ní gbogbo yòówù tẹ́ ti ń wò wá ẹ̀yin náà náǹfààní láti kọ̀wé tí yín ránṣẹ́ láti fi bá wa kún táwọn wí yìí ẹ lè pè wá lórí 22 ìyẹn 92 03 92 03 6031 tàbí 97 24 26 ẹ pè wá kẹ́ bá wa dá sí ẹ wá dákun obìnrin tó jẹ́ pé ilẹ̀kùn tiẹ̀ kì í tì ilẹ̀kùn tiẹ̀ ẹ máa ń ṣí ní gbogbo ìgbà kọ́ Sport FM hello Sport FM hello ẹ káàsán o àgbọ́yín àgbọ́yín hello Sport FM ẹ dákun ta ní bá sọ̀rọ̀ ìyá àfíà jára láti àgọ́yín Songo tó ẹ káàsán kúrò ní àsìkò yìí o àdúpẹ́ o tó àdúpẹ́ ẹ dákun àmì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a nà kalẹ̀ lọ́dọ̀ tí yín talẹ̀ ní pé ó pọ̀kọ́ náà méjèèjì ọkọ ẹ̀ ló para bọ́ọ̀lù ṣe para rẹ̀ fúnra rẹ̀ àwọn ọmọ Sport FM ẹ máa pọ̀wé ẹ̀ délẹ̀ ẹ máa kọ̀wé náà délẹ̀. ìyá àfẹ́ ajára bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀kọ́ lórí o ọ̀rọ̀ àwọn ọkùnrin bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀kọ́ lórí o ó yẹ ìṣó. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yóò ti pè lórí tẹlifóònù yóò sọ fún pé tó wọ́n ti tilẹ̀kùn bí o sílẹ̀kùn kalẹ̀ mò ń bọ̀ o òun náà sì sọ fún pé ẹ máa bọ̀. òwe ká fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹnìkan tó pa òwe yẹn ká fi parí ẹ̀. òwe tẹ́ ẹ kọ́kọ́ òwe tẹ́ ẹ pátá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òwe ẹ bá tún òye pa. ó lè sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì. ikú òbò ní pa ọmọdá. ọkọ ẹ̀ ló para ẹ̀ tó ọ̀dà ẹ ṣeun ìyáàfin ajára ẹ kú làákà. ẹ̀yọ́ dáhùn tó pọ̀ ìyáàfin ajára wọ́n fẹ́ tá mi dùn mí ẹ̀ wọ́n fẹ́ tá mi dùn mí ẹ̀ fẹ́ tá mi dùn mí ìlítà fẹ́ tá mi dùn mí ẹ̀tọ́ mi ni o. ìjà táwọn àti parí dùn tẹ́ ẹ sọ yìí kọ́lẹ̀ yìí o ẹ wo ìyá mi ajára ẹ ṣeun ẹ bọ̀ fẹ́lẹ́ tì gbọ́.
tàbí ọ̀dà ẹ ṣeun. Dàbí. Bẹ́ẹ̀ni. Ọ̀dà ẹ jẹ́ ká máa bá a bọ̀ náà. Ẹ ṣeun màmá Sport FM ìyáàfin Ajára ní àdúgbò Zongo lọ́hùn àkìyín ẹ̀kú làákàyè. Gẹ́gẹ́ bí tí ìyáàfin wa sọ nísìn pé ọ̀pọ̀ àyọ̀ lè jẹ́ pé ó ní nǹkan kankan tí ń ṣe fún obìnrin tí fi máa ń. Ẹnìkan tún bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún gbà wọ́n ná. Sport FM àlọ́ ẹ ká sọ̀rọ̀ ẹ̀ka bá sọ̀rọ̀ tí ń pè wá. Láti ṣégbé tó à ń gbọ́ yìí o. À ń gbádùn yẹn mọ̀ ṣó. Ló fi lọ́ọ̀dọ̀ ẹ̀. Ṣé sọ pé kíní táwí ti gbéra kó ńlẹ̀ tán. Yóò fi múra ni. Àmọ́ kí alàgbà wa láti ṣe pé ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ náà ni o. Ó dùn sọ lẹ́nu o. Kò dáa rárá lẹ́yìn tó ti lọ lù láì mọ iye ọdún. Ṣé igi ní lóbìnrin ó mọ jẹ ni. Ìyẹn ni pé tútù ní máa ń jẹ ibi tó wà. Ó ti fi hàn pé tútù lòun máa ń lo ibi tó ń wà. Tó àdá. Àríkèjì àdá. Ó dáa. Bẹ́ẹ̀ni. Tó alàgbà láti ṣe pé àsìkò wa ni ò ṣe wọ́n ìṣèbínú ẹ ṣé púpọ̀. Bàbá Akande Ọmọọdọagba kí ni ìmọ̀ràn tí ẹ ṣe fún ìmọ̀ràn tí mo fẹ́ fún gbogbo wa ni pé ọkùnrin la jẹ́ ẹja máa ná mo mọ̀ra díẹ̀díẹ̀ àwọn obìnrin náà mo tún padà bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé ọkọ ẹ̀ ṣe nǹkan fún ẹ tó jẹ́ pé inú náà ni mo bí ẹ gbogbo ká máa sọ jáde ká máa fi oorun fi lọ oorun fi dùn ẹ má jẹ́ àfi oorun fi dùn àwọn ọkọ wa nítorí pé wọ́n ṣe kankan fún wa inú ń bí wa àwọn ọkùnrin náà ẹ jẹ́ àmọ̀ kan tó jẹ́ pé yóò mọ̀ dùn ìyàwó wa nú tí wọn ò ní mọ̀ ṣe kíni tí wọn ò ní mọ̀ fi oorun fi dùn wá ẹ jẹ́ ànámú mọ́ra o débi pé aago 12 láàárọ̀ aago 1 ká mọ̀ sọ pé obìnrin kan fún oorun dùn mí mo ń lọ sọ́dọ̀ obìnrin kan kò lẹ́tọ̀ọ́ Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run wà pẹ̀lú wa ire ayọ̀ dùnú lè wà ò ní sálọ ẹ ṣeun. Tó akíyàfin Ajára ní ṣègbè láti àgọ́ Zongo tí wọ́n pè wá pẹ̀lú làákàyè tó bá àfikún akíyín bákan náà ni akí alàgbà wa tí wọ́n pè wá láti ṣègbè tí wọ́n pè láti ṣègbè mo kíyín tó ajá fún tẹkinísẹ̀ tó ń gbèsókè sí ń gbèsílẹ̀ tẹ̀fín náà fàní tẹ̀fín gbọ́ mi JP Tata gbèsókè ó ń bọ̀ lórí ètò láìpẹ́ ambassador Látúndé Akànni Eletiọfẹ lèmi jẹ́ mo fi lè dàgbére fún yín pé ó dìgbà ó ti jọ́ mẹ́jọ ire o.